Otasansan rédíò and TV. ohun tí olóògbé Rotimi Akeredolu ohun tó gbèsè ara àwọn nǹkan tó gbèsè nígbà tó wà ní nígbà tó wà ní orí àga ipò gómìnà òun náà ni à ń sọ lónìí. Ó ti dìtàn òun náà nìyẹn, ó ti dìtàn. Ní tèmi àti ẹ̀ ń ṣe náà lénìí yóò padà dìtàn. Bákan náà ni Barrister Hannatu ìyẹn mínísítà ló jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ wípé gbogbo agbára àti ohun tí ó bá wà ní ìkáwọ́ àwọn òun náà ni àwọn ó lò láti jẹ́ pé káwọn fi ṣe ìrànlọ́wọ́ fún òṣèrékùnrin yìí tó wà lórí àárẹ̀ ìyẹn Sack Orji kó lè rí ìwòsàn kó sì lè ní àlàáfíà tó péye. Ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà náà tí wọ́n lẹ́sìn lẹ́ẹ̀kan tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kanná pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ kí wá ṣe kì í ṣe owó nìkan. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹni tí í ṣe alákòóso ìyẹn mínísítà fún ọ̀rọ̀ àṣà àti ìṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Barrister Hannatu ó mà ti ṣe àbẹ̀wò sí gbajúgbajà òṣèré sinimá tí ó wà lórí àárẹ̀ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Sack Orji. Ó ti ṣe àbẹ̀wò sí ní ọjọ́ Tuesday ọjọ́ kejì oṣù kínní ọdún 2024. Ohun tó mú mínísítà Barrister Hannatu ṣe àbẹ̀wò sí Sack Orji ó ní bí ìròyìn ṣe ń gbé wípé ipò àìlera tí Sack Orji tó wà nílé ìwòsàn pé ó lágbára púpọ̀ tí ó sì nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ipò tó wà. Ní ọjọ́ Ajé ọjọ́ Monday ọjọ́ kínní oṣù kínní ọdún 2024 òun náà ni ìròyìn gbé wípé wọ́n ṣe iṣẹ́ abẹnú ọpọlọ fún Sack Orji yìí látàrí ipò tí ìlera rẹ̀ wà kó sì tún lè ní àlàáfíà gidi. Ṣùgbọ́n kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó bá ní jẹ́ kí àlàáfíà kó tó Sack Orji lọ́wọ́ kó sì fẹsẹ̀ ara rẹ̀ rìn dìde lórí ìwòlẹ̀ àìsàn tó wà. Torí pé tá a bá ń sọ nípa àwọn òṣèré ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti kó ipa takuntakun ọ̀kan ni. Bákan náà ni Barrister Hannatu ìyẹn mínísítà ló jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ wípé gbogbo agbára àti ohun tí ó bá wà ní ìkáwọ́ àwọn òun náà ni àwọn ó lò láti jẹ́ pé káwọn fi ṣe ìrànlọ́wọ́ fún òṣèrékùnrin yìí tó wà lórí àárẹ̀ ìyẹn Sack Orji kó lè rí ìwòsàn kó sì lè ní àlàáfíà tó péye. Ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà náà tí wọ́n lẹ́sìn lẹ́ẹ̀kan tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kanná pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ kí wá ṣe kì í ṣe owó nìkan ni èèyàn fi lè ràn yàn lọ́wọ́. Ó ní kí wọ́n rántí rẹ̀ nínú àdúrà kí wọ́n máa gbàdúrà fún kí ara rẹ̀ kó lè le kó sì lè dìde kó lè fẹsẹ̀ ara rẹ̀ dìde kó lè gba ìwòsàn ní orí ibùsùn àárẹ̀ tí Sack Orji wà. Ìdí rẹ̀ tí a fi rọ gbẹ̀yìn lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa náà wípé ẹ jẹ́ ká rántí Sack Orji nínú àdúrà, jẹ́ ká gbàdúrà fún kí ọba Èdùmàrè kó fún un ní àlàáfíà àti ìwòsàn tó péye kó lè fi ẹsẹ̀ ara rẹ̀ rìn dìde kúrò ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú. Kọ́ba Èdùmàrè kó bá ní mú lára dá, kó bá ní dáwọ́lé, kó bá ní fún un ní àlàáfíà àti ìwòsàn tó péye. Torí pé
lára àwọn tí wọ́n ń mú inú èèyàn dùn tí wọ́n ń dáni lárayá òun náà ni Sack Orji wà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé orí sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà. Inú ìròyìn míì òun náà ni ó jáde wípé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn elétò ààbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo wọ́n ti ṣe ìwọ́de tí wọ́n sì ṣe ìwọ́de ìdárò fún gómìnà ìpínlẹ̀ Ondo tó dolóògbé ìyẹn Rotimi Akeredolu. Wọ́n ní àwọn ṣe ìwọ́de yẹn láti mọ rírì àti láti ṣe ìdárò Rotimi Akeredolu tó dolóògbé tó jẹ́ pé Ọlọ́run. Tí ẹ bá sì ní gbàgbé, tẹ́ bá rántí, kì í ṣe ipa kékeré ni gómìnà Rotimi Akeredolu ló kó nípa ìdásílẹ̀ àti ìfẹsẹ̀rinlẹ̀ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ní ilẹ̀ Yorùbá. Tẹ́ bá rántí, tẹ́ bá gbàgbé wípé gómìnà olóògbé Rotimi Akeredolu òun náà ni ó léwájú àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí ó sì rí dájú wípé àwọn rí ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn tó jẹ́ tiwantiwa nílẹ̀ Yorùbá torí pé ó jẹ́ dídásílẹ̀ tí wọ́n sì ṣe àwọn nǹkan tó tọ́ àti àwọn nǹkan tó yẹ nígbà náà lọ́hùn-ún. Wọ́n wá ní tírú ẹni bẹ́ẹ̀ bá wá dolóògbé tó bá lọ tí ò bá sí mọ́, kò yẹ kí àwọn gbàgbé irú ẹni bẹ́ẹ̀. Ìdí rèé o tí àwọn fi ṣe ìwọ́de ìmọrírì ìdárò fún Rotimi Akeredolu tó dolóògbé. Fọ́tò wọn òun náà ni fọ́tò ìwọ́de yẹn òun náà ni ẹ ti ń rí lójú móhùnmáwòrán yín yẹn. Kí Ọba Èdùmàrè kí ó bá ní foríjìn Rotimi Akeredolu, kó bá ní pa àṣìṣe rẹ̀, kó bá ní parẹ́, kó sì bá ní tẹ́ sí afẹ́fẹ́ rere. La fi máa ń sọ wípé ìtàn ní tán, ìtàn ní gbàgbé, àfi ká sáyé rere o kí tàn kó lè sọ rere nípa wa. Ohun tí olóògbé Rotimi Akeredolu ohun tó gbèsè, ara àwọn nǹkan tó gbèsè nígbà tó wà ní orí àga ipò gómìnà òun náà ni à ń sọ lónìí. Ó ti dìtàn, òun náà nìyẹn, ó ti dìtàn. Ní tèmi àti ẹ̀ ń ṣe náà lénìí yóò padà dìtàn. Aráyé yóò padà sọ nípa wa nígbà tá a bá sí mọ́. La fi sọ wípé ẹ jẹ́ á gbáyé ká sáyé rẹ̀, ẹ jẹ́ á hùwà rẹ̀ káyé lè sọ dáadáa nípa wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì wa Otasansan rédíò TV Yorùbá.